Mẹ́àrẹ ní níṣó mẹ́à bímọ kéèmọ̀ wúlò mẹ́àrẹ ní níṣó mẹ́à bímọ kéèmọ̀ wúlò ẹ̀yin olólùfẹ́ mi ò ìyàrẹ ní níṣó ìyà bímọ kéèmọ̀ wúlò ààrẹ ní níṣó àbímọ kéèmọ̀ wúlò. ẹ̀yin tèmi mo kí yín lè ní o ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa o ní kúkú ní ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ìhókùn ìhànra bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o èmi olólùfẹ́ yín ni àyàbá táíwò adébáyọ̀ ọmọ èkìtì kété màmá ìtòlédè èkìtì aya èkìtì ọmọ èkìtì èkìtì di méjì lọ́dọ̀ mi o ìyá lọmọ eléyìí kúlẹ̀ àdéwúre ẹ̀yin tèmi ẹ bá yẹ kí jẹ́ kó kọjá àbẹ̀yẹn lé ní ìfẹ́ máa gba àkókò yín ní gbogbo ìgbà torí orí ìkíni yẹn ẹ wo ẹ̀yin tèmi ẹ rí nǹkan tí mo mú wá fún yín lénìí nípa ọ̀rọ̀ ìjọba Lande àti ìyàwó rẹ̀ àti baba t àti marigold àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àárín wọn tó jẹ́ wípé ó dá wàhálà sílẹ̀ láàárín ìgbéyàwó ìjọba Lande àti ìyàwó rẹ̀ tó yẹ pé wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ nísìnyí tí ìjọba Lande tó ń bínú tó dẹ̀ ń faraya. ẹ̀yin tèmi oríṣiríṣi ọ̀rọ̀ náà ti sọ nípa ọ̀rọ̀ yìí èmi dẹ̀ máa ń sọ ní ìgbà yẹn wípé ẹja gbọ́ apá kejì ọ̀rọ̀ ká tó mọ nǹkan tá a máa sọ fún ìjọba Lande bóyá lóòótọ́ àfọwọ́fà rẹ̀ ló fa nǹkan tí ìyàwó rẹ̀ ń ṣe àbí ìyàwó rẹ̀ gangan ni oní kébékébé so bẹ́ẹ̀ bá a ṣe ń sọ èdè wa lẹ́kìtì nìyẹn o ẹ má bínú sí mi o ẹ̀yin tèmi ìyá wa lókè o màmá Esabod ìyá aláṣàbí ìyá aláyére ó mà ti pe àwọn mẹ́rẹ̀ẹ̀rin o ó ti pè wọ́n ó ti pe àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ọ̀rọ̀ yìí kàn ó ti pè wọ́n báyìí o gbogbo wọn dẹ̀ ti sọ̀rọ̀ wọ́n ti ṣe àlàyé bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí ẹ rí i pé orin tí mo kọ́kọ́ fi bẹ̀rẹ̀ yẹn orin mi yẹn ó ní ìtumọ̀ o ṣùgbọ́n mo máa gbé fídíò yẹn sí orí fídíò yẹn báyìí màá gbé sí ní kọ̀ọ̀kan a máa yìjọ gbọ́ fídíò yìí lọ ni o ẹ máa gbọ́ bí ìyá wa Esabod bó ṣe ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bí àwọn náà ṣe ń jẹ́wọ́ ọ̀rọ̀ yìí ní ìkọ̀ọ̀kan ẹ rí mi wípé àwọn ọmọ wọ̀nyí bóyá wọ́n wúlò àbí wọn ò wúlò ẹ wo ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa bá eré àníyàn wa lọ o lẹ́yìn tí a bá dẹ̀ ṣiṣẹ́ gbogbo rẹ̀ tán màá fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ bá wa dá sí opinion yín ìmọ̀ràn yín bẹ́ẹ̀ bá ṣe rí ọ̀rọ̀ náà sí ní comment section àmọ́ ẹja sì máa lọ báyìí kẹ́ jẹ́ kí n gbé àwọn ohun wọ̀nyẹn sí ní ìkan òjọ̀kan báyìí àkọ́kọ́ máa bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ẹni gangan tí ó ṣe fún okùnfà bí ìyàwó ìjọba Lande ṣe dé ilé baba t ìyẹn ni marigold gbogbo wa náà la mọ̀ marigold yìí o pé ìkan lára àwọn ọmọ òṣèré tíátà wa náà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ni jọ̀wọ́ wọ́n dẹ̀ sọ wípé ó súnmọ́ ìjọba Lande dáadáa pé ó tiẹ̀ ti ṣe PA rí oríṣiríṣi ló sọ níbí báyìí o ẹ jẹ́ ká gbọ́ ká wá mọ ẹni tó jẹ̀bi nínú ọ̀rọ̀ yìí àbẹni tí ò jẹ̀bi. bẹ́ẹ̀ni mi ò ní parọ́ mo dẹ̀ máa ṣàlàyé bí everything ṣe jẹ́ because bó ti bí ó máa ṣàlàyé má rush mi Esabod ló wá ló ń bẹ sọ̀rọ̀ nígbà tó ló ń bọ̀ wá lé ẹ̀ǹjọ́ sọ fún pé òun múyàwó Lande bọ̀. rárá. kí ló tó fi múyàwó Lande lọ síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ilé ọkọ ló wà. ọjọ́ yẹn a jáde ní a lọ ra nǹkan ní sáìdì ọmọlè èmi àti bàbá tí dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa so mo wá rántí pé wọ́n sọ pé àwọn ti kó wá sí ọmọlè mo kọ̀ wá lọ sí mi pé wọ́n pé bí a mo fẹ́ ṣe launching àbí bóyá ọ̀rọ̀ MC àtọ̀ mi ò sọ̀rọ̀ MC àbí mo pè wọ́n fún MC rárá mo wá ní àpé bàbá tí mo dẹ̀ wà ní àdúgbò yín níbo lọ́dọ̀ yín kí n wá kẹ́yìn and that is the first time tí màá lọ sílé wọn location láti máa ń pàdé tá bá dẹ̀ pàdé location ọmọ ìgbà mi ọmọ aróúnjẹ fún mi tó bá jẹ́ time tèmi náà fẹ́ róúnjẹ mo máa ń bá wọn róúnjẹ dání so mi kì í pè wọ́n pé bóyá mo pè wọ́n pé mo ní ìdíwó kọ́ fún mi lówó never okay. so mo dẹ̀ pé wọ́n lọ́jọ́ yẹn nìyẹn ní pé àbábá tí mo wà ládùúgbò yìí ṣe wà ń lé àwọn aláwọn wà ń lé wọn dẹ̀ bèrè lọ́wọ́ bóyá mo mú yàn bọ̀ mo kàn ní mò ń bọ̀ mo fẹ́ wá kéyìn ní tilẹ̀ tọ́lọ̀ bá dẹ̀ ṣe débẹ̀
wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ pé àpéta ni ẹni yìí wọ́n á ní àpé ọ̀rẹ́ mi ni kódà mi tẹ̀sán pé mi ìpè orúkọ ẹ̀ gan mo kàn ní ọ̀rẹ́ mi náà wá ní òkè. òkè o yìí torí sẹ̀ pé ìyàwó Lande ní. mi ì torí sẹ̀ pé ìyàwó. olóòdè mọ́. mi ì mọ̀ bóyá wọ́n mọra mi ì lè parọ́ mi ì mọ̀ bóyá wọ́n mọra so bí mo ṣe wá dọ́dọ̀ Lande bí mo ṣe dọ́dọ̀ bàbá tí òun ṣọlọ tí wọ́n mọ tí lẹ́yìn kan smoke mo á ń ṣínú fíríjì wọn mọ̀ mú ìwọlé mo á ń ṣínú fíríjì pé bàbá tí ẹ̀yin ò tẹ̀ ní ọtí sílé tí something like that wọ́n dẹ̀ ní ó mọ̀ pé mi ò ṣọlọ tí mi ní ọtí sílé bí soda water bí nǹkan làwọn nílé meanwhile àwọn náà ń prepare láti dáná wọ́n fẹ́ dáná so bí mo ṣe wá sọ wọn pé èmi máa mú nǹkan ọ̀hún wọ́n dẹ̀ fún mi ní wọ́n pe driver wọn wá wọ́n fún driver wọn ní ATM èmi àti driver wọn la jáde la lọ sí. jọjọ pause ìwà tẹ délé ẹlẹ́fẹ́ mutí ó wá lóhun òlọ́tí ńlé. bẹ́ẹ̀ni. ó wá fún ta ló fún driver ní nǹkan àbí bàbá tí ló lọ́rọ̀ tí. rárá bàbá tí pé driver wọn wá wọ́n fún wọn ní ATM wọ́n wá ní kémi àti driver wọn ká lọ ra nǹkan tí a bá fẹ́. tó a dẹ̀ dé store mo dẹ̀ ra drink. ẹ jọ̀ọ́ má bínú ṣé Dára tẹ̀lé ìwọ àti driver lọ àbí ìwọ àti driver lẹ́jọ́ lọ. èmi àti driver la lọ ra drink. ó wá fi bàbá tí àti Dára sílẹ̀ inú ilé. bẹ́ẹ̀ni mà. ok. so ìgbà tí a wá dé bàbá tí wọ́n ti prepare iná dídá so wọ́n ní àpé ẹ̀jẹ̀ èmi kò bọ́ síbẹ̀ ní tèmi mo kàn wọ́n ní àpé kí lẹ fẹ́ ṣe wọ́n wá ní iṣu àtẹ̀yìn pé ká ṣe iṣu àtẹ̀yìn náà pé àwọn ní iná fún oúnjẹ ní pé àwọn máa ń jẹun. mọ́mì irọ́ ló ń pa o. bàbá tí hold on hold on má sọ ìpè má gbé báìbù dání má gbé báìbù dání ní òde ok mo ti gbọ́ máa má bínú. oríṣiríṣi. wait Marigold hold on bàbá tí let her finish talking you have your opportunity either is your word against us or her word against yours just wait and listen. tó bá máa jot point tó máa react sí down. ok ma ẹ má bínú. don't interrupt her. so adẹ̀dẹ̀. nígbà tí farabalẹ̀ ẹbí náà ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ léèrè o. ìwọ àti driver ẹ lọ ra kìnìkẹ́ tó fi mú ọ̀rẹ́ tó mú wọlé tó fi fílẹ̀ pẹ̀lú ọkùnrin. ní any intention àbí bóyá kìnìún kan mi ò gbogbo nǹkan tí ó bá yín pé bóyá tí nǹkan bá ṣẹlẹ̀ èèyàn kọ́ ṣàmọ́ máa ro oríṣiríṣi mi ní intention pé bóyá mo fẹ́ lọ mo ní ẹni. àjòjì ló mú wọnú ilé rẹ̀ ó wá fẹ́ lọ ra nǹkan kéré tó mú ó ṣe máa fi obìnrin ìyàwó lélẹ̀ pẹ̀lú single man is a question tí ìrẹ́ pé ó ti wà pre-planned. kò sí kankan tí mo plan mo ṣe gbé bible mo ṣe gbé dání. ọ̀rọ̀ bible àròkù mi rẹ̀ ní ti gbé bible ìwé lásán ní scripture ìtí mò ń bí ẹlẹ́rìí ni wípé kí tó fi married woman ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ pẹ̀lú single man nínú ilé tó lè fi nǹkan kan ní ìbẹ̀. àbí o ẹ ṣe màámi ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀. mo filẹ̀ mi ìgbà tó ní pé ká lọ rọtí tó wọn dẹ̀ ní pé ká jọ́ dẹ̀ ní à. ọ̀kadà lẹ́gbẹ́ ni tí ó gba èèyàn mẹ́ta tèmi mọ́tò lẹ́ fi lọ rọtí. bẹ́ẹ̀ ni mà. kílé tó sọ pé ọ̀rẹ́ mi jẹ́ ká lọ rọtí. mi ìró dé gbogbo bẹ̀yẹn mà. kí ni association ẹ pẹ̀lú Lande. ẹ máa gbọ́ o kó tó di pé ó dáhùn ìbéèrè tí màmá béèrè lọ́wọ́ ẹ̀ yẹn ó mú ọ̀rẹ́ ẹ ó mú lọ sí ilé ẹni tí ò mọ̀ rí wọ́n tún fẹ́ kúrò ń bẹ̀rẹ̀ fẹ́ lọ ra nǹkan ó tún wáá fi ọ̀rẹ́ ẹ yẹn sílẹ̀ síbẹ̀ òun náà tó lọ jókòó sílé ibi tí ò mọ̀ rí kò mọ bàbá tí rí o kò pàdé ẹ̀ rí o ó mú ọ̀rẹ́ ẹ òun náà tẹ̀lé ọ̀rẹ́ ẹ lọ síbẹ̀ ó wá jókòó sí ibẹ̀ yẹn ìwọ náà jáde lọ láti lọ bá bàbá tí ra nǹkan òun náà wá dá nìkan jókòó sílé onílé ẹ̀rù ò bá bóyá ibi tóun tẹ̀ jókòó sí bóyá ó léwu kàbí kò léwu ẹ máa bá ọ̀rọ̀ lọ o ẹ tún ọ̀rọ̀ tí ẹ lẹ́ ń gbọ́ o ẹ tún máa gbọ́ ní iwájú o bí wọ́n ṣe takora wọn o àjẹ́ ẹ máa jẹ́ kí n máa gbé sí yín létí lọ ẹ̀yin tèmi ẹ jẹ́ kó dáhùn ìbéèrè yẹn. mo jẹ́ bíi manager adé bíi family friend ṣá. ta ló gbé dára fún Lande. mi ì gbé dára fún Lande ó mọ dára ní ọ̀dọ̀ mi because mo ṣe ìfẹ́ kékeré. ó mọ ọ̀dọ̀ ló ti ní ti dára. bẹ́ẹ̀ ni mo. ok fine ok máa sọ̀rọ̀ ẹ lọ.
so bá dẹ̀ ṣe dé ní bá ṣe dé níbi tá a ti lọ ra drink so mo wá bí mo ṣe gbé drink yẹn lẹ̀ á gbé sínú fridge cause kò tutù so mo wá ń dáná like mo wá fọwọ́ kan dáná ní kitchen because kitchen náà ni everybody náà wà so a wá ń sọ̀rọ̀ lọ so bàbá tí wàá ń sọ̀rọ̀ pa ìyàwó wọn something like that wọ́n ṣáà ń sọ̀rọ̀ like kan tí ìyàwó wọn ṣe kìnnìkan oríṣiríṣi so from there ní dára wá ní à pé eléyìí tá fi tí gbogbo ẹ̀kọ́ ṣe dọ́ọ̀bá yìí pé kìnnìkan ká ṣe truth or dare. Ta ló kọ́kọ́ suggest truth or dare? Ṣé bàbá tí ní àbíta ni? Ṣé bàbá tí dára ló suggest pé ká ṣe truth or dare? Wọ́n ní wọ́n ló suggest pé ká ṣe truth or dare. Kí lẹ ṣe débẹ̀? Kí lẹ rò débẹ̀? Kí ni intention yẹn láti lọ sí ilé ẹ̀ tó fi di ọ̀rọ̀ truth or dare tẹ́ lọ fokó lóko gbá game? Mi ò ní intention kankan mà. That make pé wàhálà tí ń ṣe 3 sums ti pẹ́. Mi ò bá ṣe rú ẹ̀rí. Tó o bá ṣe rú ẹ̀rí. Okay, accepted. Dára dé pé kẹ́ ṣe truth or dare. Kí ni wọ́n wá sọ? Èmi ò sọ̀rọ̀ mọ́ ní à pé mo wá sọ sí pé mo ní bàbá tí ò kí ń mu ọtí. Ó wá ní àgbà tí wọ́n kí mọ tí ń pèsè bí 2 option ni wọ́n dẹ̀ máa fowó bail ara wọn. Ó ga o. Ẹ̀yin tèmi apá ti tiẹ̀ lẹ ti gbọ́ yẹn o. Ọ̀rọ̀ yẹn ibì kan sì wà o tóun àti ẹnìkejì ẹ̀ tó ti jọ pàdé o àmọ́ mi tí ì lọ síbẹ̀ yẹn báyìí ẹ jẹ́ kí n tún gbé ohun ti ìwánilẹ́nuwò tí màmá Esabod tún béèrè lọ́wọ́ ìyàwó ìjọba Lande ṣé Lande àbí Lande ẹ má bínú mi mo orúkọ yẹn pé dáadáa ìjọba Lande ẹ tún jẹ́ kí n gbé sí kẹ́yìn náà kẹ́ tún gbọ́ ti ọ̀dọ̀ ti ìyàwó Lande nǹkan tó sọ o. Ẹ kálẹ́ rí báwo ni dára sí ṣé wọ́n ní ìyàwó Lande? bẹ́ẹ̀ ni mà. Onídòkúdò mò ń gbọ́ ẹ. Yes ma. Àwọn ọmọ ayé ìsìn báyé jẹ́. Ṣé rí bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ from A to Z mi fẹ́ jáde wá síta láti wá sọ̀rọ̀ tẹ́lẹ̀ but at this point I have to talk. Ṣé rí number 1 níbi torí ọ̀rọ̀ Marigold lèmi ṣe jáde o mi ì jáde torí ọ̀rọ̀ ọkọ mi o àbí. Ṣé à ń gbọ́ kò sí lè tó kàn pẹ̀lú ọ̀rọ̀ ọkọ ẹ̀ kò sí torí tí ọkọ ẹ̀ jáde kò sí lè tó kàn. Mi ì jáde torí ọ̀rọ̀ Lande bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ Marigold gbọ̀ngàn ni mo ṣe jáde then pẹ̀lú bàbá tí. Yes ma. Nígbà tí a máa lọ sọ́dọ̀ bàbá tí kò kí n ṣe pé a lọ ṣe nǹkan kan ní sáìdì ọ̀dọ̀ bàbá tí o. Òtítọ́ ni mo fẹ́ kó sọ fún mi ọkọ mi òtítọ́ ni kò sọ fún mi. Nígbà tí a lọ sí ọ̀dọ̀ bàbá tí ní July mi lè gbàgbé Marigold fẹ́ ṣe launching ní August 2nd. Nǹkan tí Marigold sọ fún mi ni wípé òun fẹ́ pe bàbá tí fún MC. Ṣé a ti rí pé bàbá tí right? Nígbà fẹ́ kí bàbá tí bóun ṣe MC. Yes ma. Mi ò mọ bàbá tí rí wípé máa rí bàbá tí rí láyé mi location kan ni mo ti pàdé wọn èmi àti wọn dẹ̀ kí n sọ̀rọ̀ because èmi máa wo bàbá tí gẹni tó rude so mi kí n ta sí wọn. Ìgbà tí Marigold máa sọ fún mi pé òun fẹ́ lọ pe bàbá tí as MC pé kí wọ́n bóun ṣe MC wípé kí n tẹ̀lé òun which is tó jẹ́ wípé everywhere tí Marigold yìí bá ń lọ nígbà tó fẹ́ ṣe program yẹn kò síbi tí Marigold máa sọ pé òun fẹ́ lọ sí Lande ní sọ pé kí n tẹ̀lé this wípé bóun àti Lande ṣe jọ close òun àti Lande close gan now ó gbé mi lọ sọ́dọ̀ bàbá tí nígbà tá a dọ́dọ̀ bàbá tí ò mọ oróyàn tí mo jẹ́ bàbá tí ò mọ̀ pé ìyàwó Lande ni mí ìgbà tá à ń lọ Marigold sọ fún mi wípé òun ò fẹ́ jẹ́ kí bàbá tí mọ̀ pé òun mú èèyàn bọ̀ pé because bàbá tí ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yẹn ni wípé bàbá tí ò jẹ́ kí allow anybody gbogbo àwọn industry people kò kí allow wọn wá sílé ẹ̀. Bàbá tí sọ bẹ́ẹ̀ pé òkè allow àlejò wá sílé òun. Yes bàbá tí ìgbìndẹ̀ bó ṣe sọ fún ni ìgbà tí bàbá tí dẹ̀ rí mi bàbá tí béèrè pé
Marigold ó sọ fún mi pé òun má lè jóbọ̀ wá sọ́dọ̀ mi ó dẹ̀ ní ẹ má bínú pé àwa ṣe nǹkan bíbá yìí ni pé then mo fẹ́ ẹ ṣáà má wọlé ẹ jẹ́ ká wọlé a máa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fi mú wa wọnú ilé ọ̀dọ̀ wọn ìgbà tá a dẹ̀ débẹ̀ Marigold sọ wípé òun fẹ́ mu ọtí bàbá tí nípa àwọn ò ní ọtí inú ilé pé torí pé àwọn ò kí ń mu ọtí so ìgbà tá a dẹ̀ débẹ̀ bàbá sì fún driver wọn ó fún driver wọn pẹ̀lú Marigold ó fún ní ATM ipe kan lọ ra ọtí wá gbogbo time yẹn gbẹ̀mí àti bàbá tí ò tí sọ̀rọ̀ rárá èmi kàn jókòó sí sitting room wọn ni because èmi àti wọn kì í ṣe ọlọ́rọ̀ mi mọ̀ wọ́n mi free mọ́ wọn. tó kúndé mo ti post ẹ rí lórí social media ó kẹ́ sọ̀rọ̀ rí. mo fi ọlọ́rọ̀ bá búre mi àti bàbá tí mi àti ẹ̀ sọ̀rọ̀ rí àní dialogue rí láti ìgbà tí mo ti mọ̀ wọ́n. wọ́n dẹ̀ lọ ra ọtí ìgbà tí bàbá tí ra ọtí dé ìwọ Marigold yìí ó ní pé ipe jẹ́ ká play game nǹkan ṣé nígbà tí ọ̀rọ̀ yìí máa jáde mà because nǹkan yìí ó ti already scatter so èèyàn ní láti sọ gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ understand ṣé nígbà tá a dé ọ̀dọ̀ bàbá tí Marigold sọ fún mi wípé òun fẹ́ lọ pé bàbá tí fún MC nǹkan tó sọ fún èmi nìyẹn tẹ́mi fi tẹ̀lé Marigold ìgbà tí a máa dé ọ̀dọ̀ bàbá tí kò sọ anything mo fi ọlọ́run ọba tó dá mo fi búra Marigold ò sọ anything nípa MC àbí kò ṣe MC mọ́ nǹkan tí Marigold ń sọ ni wípé tó tún bèèrè lọ bàbá sí ni wípé téèyàn bá fẹ́ travel lọ sí Qatar téèyàn bá fẹ́ travel báwo lèèyàn ṣe máa travel kìíní kan kìíní ṣé bàbá sí ní èèyàn ní Qatar ṣé ẹ mọ̀ pé bàbá sí àti Marigold ọ̀rẹ́ ni wọ́n àwọn méjèèjì máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ni wọ́n close gan èmi kàn wọ ọ̀kan tó ń sọ ok ìgbà tí wọ́n dẹ̀ ra ọtí dé ok Marigold ìwọ ló bring truth or dare because game yẹn I don't like it. ẹ máa gbọ́ o mi tẹ̀ gbọ́ rí o bí mo ṣe dàgbà tó mo ṣe gbọ́ lákọ̀ọ́kọ́ pé ìtọ́jú ti tọ́ díẹ̀ báyìí. this Marigold máa tajà. no Marigold lè sọ pé òun fi mí tajà o. ẹ̀bọ̀ kí lè túbọ̀ kò ti gbọ́. má. ní language tó ló lò yẹn ó ló ti gbọ́ tó ti lò fún MB kan rí. no mo ní Marigold mo ní kò síbi tí a máa dé gbogbo ibùdó láàrin everybody láàrin àwọn ọ̀rẹ́ wa tó kù this same Marigold yìí ló máa ń mú géèmù truth or dare ló máa ń bring truth or dare yẹn ló máa ń bring it up. mo fi ọlọ́run ọba tó dá mi mo fi búra tí mo bá parọ́ bọ́ Marigold kí ṣẹ̀dẹ̀ ìfìyà jẹ mí ní òru ọ̀gànjọ́ yìí everywhere tá a bá ti dé tí bẹ́ẹ̀ bá ti rí pé àwọn èèyàn wà ń bẹ̀ especially tó bá ti rí pé ọkùnrin wà ń bẹ̀ Marigold máa sọ wípé òun fẹ́ ṣe truth or dare ok gbà tó tàdé tí wọ́n rọtí dé wọn àti driver bàbá tí wọ́n rọtí dé ó ní pé ó fẹ́ play truth or dare o wípé bíbá yìí wà boring. ó wà boring. because mo ń gbọ́ gbogbo tó sọ látàrí pé mi ni mo mú àbá truth or dare wá àbí no truth or dare Marigold ló mú àbá truth or dare wá. èmi dẹ̀ sọ lọ́jọ́ mo ní mi play truth or dare o ó ní pé kí ló dé tí pé bíbá yìí ó wà boring now ipò wà boring pé ká play truth or dare pé kó kàn fi lè wà fun. ẹ mo wá bí wọlé èrè tó mo máa interrupt ṣé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ ni. kí la ti jọ ṣe mà kí lẹ ní pé ṣàtìyàn ṣe tẹ́lẹ̀ ṣé truth or dare. truth or dare. wọ́n jọ ṣe tẹ́lẹ̀ náà bá yìí jọ ṣe tẹ́lẹ̀. so it's a normal game táwọn èèyàn máa ń play. àtìyàwó ilé náà. dáhùn o. no ẹlòmíì máa ń play ẹlòmíì ò dẹ̀ kí n play ẹ̀. ó mà ṣe o. ok. ó gbẹnu sọ. so ìwọ Marigold ló ní pé ókè o ká play truth or dare. káre. bàbá tí dẹ̀ sọ pé àwọn ò mọ truth or dare pé àwọn ò mọ play ipe ṣé ó mọ̀ ẹ́ pé àwọn ò kí mu ọtí. ó dẹ̀ ní tí wọ́n bá kí mu ọtí pé wọ́n máa fi owó wọ́n máa fi bail ara wọn. ta ló wá ń gbowó yẹn. Marigold ni o. Marigold ló ń gba owó yẹn. so ìgbà tó dẹ̀ sọ bàbá tí ló kẹ àwọn máa fowó. àtọwọ́ tiẹ̀ tó ṣe tiẹ̀ náà ni mo gbà sọ́dọ̀. jẹ́ kí n sọ yes ma ẹni kó má yìí parọ́. jọ́ torí Ọlọ́run jẹ́ kó sọ tẹ̀ sílẹ̀ Marigold anything tó bá fẹ́ counter ẹ̀ máa jọ́ tẹ̀ sílẹ̀ so tí wọ́n bá fẹ́ sọ tiẹ̀ wàá wá lè counter ẹ̀. so ìwọ Marigold yìí ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ truth or dare
kí ni bottle fleece yẹn dọ́là kọ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ o kí ni bottle tó máa ń jù sókè yẹn ìwọ ló sọ pé yóò wà interesting mọ́ ó ní kò wà interesting. Ipe ká play tútọ̀ dẹ̀ pé ó máa wà fun even though gbàtà dé ọ̀dọ̀ bàbá tì níwájú ọlọ́wọ́n bá téèyàn ògbùlọ̀ pé jẹ́rìí rọ gbàtà dọ́dọ̀ bàbá tì èmi bẹ́ẹ̀ lọ bàbá tì mo ní ẹ̀jọ́ torí ọlọ́ọ̀ mo ní bàbá tì mo ní ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó ilé ni mí o ìyàwó làǹdẹ̀dẹ̀ ni mí. o ṣe lójú Mary ló ti sọ àbí. bẹ́ẹ̀ ni lójú Mary àtọ́jú bàbá tì ni mo ti sọ. Bàbá tì dẹ̀ ni àwọn ò mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni mí pé ipò olórun àwọn ò mọ̀ wípé wow. Míwẹ̀ ti ṣe dọ́kítọ̀. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. Rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tọ́kọ́ nìyẹn o. Tó. nígbà wo nìyẹn. Bàbá tí send the request ọ̀rọ̀ náà kan ìyá mò ń gbọ́. So a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game ìwọ Marigold yìí ìwọ ló kọ́kọ́ bọ́ aṣọ ìwọ ló kọ́kọ́ bọ́ aṣọ ìwọ Marigold yìí ìwọ ló lọ fọ́ọ̀kì oko bàbá tì. Bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. ìwọ ló ibùdó bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí òun díẹ̀ sí. Tí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní dáadáa yìí ò sọ nǹkan kan pé kì í ṣe ọmọ tó bẹ̀ bákan pé yípe Mary ló ń sọ gbogbo ẹ̀. Marigold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí mi òun ló ń díẹ̀ ibùdó kéèmì àti bàbá tí kí n tẹ̀ tó fìrì mọ́ bàbá tí gan bóyá mo ti máa mọ sí bí a mo ti máa mú bí 8 shots. ó mọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn méjì. ó ti rọ kó tẹjọ lọ rà tó ló sọ fún ọkọ yìí wípé ẹ lọ ẹjọ lọ ra gbó. Marigold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. òkè Mary náà mú gbó. bẹ́ẹ̀ ni mà Marigold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. so kémi tó kí. àwọn ọmọ yìí bayé jẹ́ wọ́n bayé jẹ́ gan o àwọn ọmọ tó wà lẹ́yìn tó ń wò bí àwòkọ́ṣe lórí ẹ̀rọ ayélujára ẹgbọ́n nǹkan tó ń ṣe wọ́n mu smoke wọ́n mu gbó wọ́n mu smoke tọkùnrin tóbìnrin erékeré òun náà ń ṣe. kémi tó lè ṣe nǹkan tí Marigold ń díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard acting ṣẹ̀dẹ̀ rí Mary. orí pé o jẹ́ ọ̀dẹ̀ àbí ó ń díẹ̀ fún nǹkan tí wọ́n fúnra rẹ̀ ò ní interest sí. tí ẹni tó bá pàdé Marigold tí ò bá sá fún. gbọ́dọ̀ má jẹ́ kí nẹ́tíwọ̀kì ó lọ. ẹ ló mà. ẹ padà sẹ́yìn bí ẹ padà ẹ rewind sí bí 1 minute ẹ rewind sí 1 minute. ó ń díẹ̀ fún nǹkan tí ò ní interest sí o. ok ma ṣẹ́rí Marigold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Marigold tó bá pàdé ejò bíbẹ́ yín ó pa Marigold wọ́n fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. ẹjọ ọdọ bàbá tí ó yẹ kó join kìnìún ni má pè mí sórí fóònù. bí àwùgán ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó ní possible. kó da àgbèrè kọ́kọ́ sí mi lára o. lọ́wọ́ tí box ẹ̀yọ kan ibi tí invite ẹ̀yọ kan yẹn wà press ẹ̀ máa rí bí. torí àwọn tó ṣe invite pọ̀ mi ìgbẹ̀gbẹ̀ gbẹ́nubọ̀dù wọlé. hey but onísìn òun blame Mary mo fẹ́ kó o sọ̀rọ̀ tán ikú pa ni ẹ̀dá ni tó yẹ ṣe mọ̀ bẹ́ẹ̀ ni mà ṣé rí ọjọ́ yẹn mi ì fẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀ ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gan mọ̀ kan tí Lande gan ń ṣe ni. Ipe ṣe bí Lande àti lágbájá ti play ru géèmù yìí rí náà. Wípé kí ló wà ń bẹ̀. Ìwọ náà wá gbà fún torí pé ọkọ ẹ náà ó ti ṣe irú géèmù yìí rí. So gbogbo yín báyìí you are the birds of the same feather. Kò gbọ́ ìkan ògbé kan àtọkọ gan tó ń jà pé wọ́n gbé ìyàwó òun lọ ìkan ògbé kan. Ẹ wá gbọ́ díẹ̀ nínú bí àwọn ọmọbìnrin méjì yìí bọ́n ṣe tún takora wọn bọ́n ṣe bára wọn fà á o. Díẹ̀ kékeré ń bẹ̀ ẹ wá gbọ́ ẹ̀yin tèmi. Lọ́hùn o Mary ẹ bá mi tálé mi àti mọ́mì mi jọ pín ta ló dó mi tó dó mọ́mì mi jọ nítorí Ọlọ́hun o Mary
apààyàn mà ni wọ́n gẹ́ òyì o. a dúpẹ́ pé kò ṣáà tí ì pẹ́ báyìí. ẹni yẹn ò tí kù tó bá ṣẹ̀ṣẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ máa wà tó ń gbọ́ fún àìsí ikú gbogbo ilé tó ń ṣe dírámà yẹn náà. Mary wọ́n ní kó máa wẹ̀ kò ní ìyàwó lára ẹ̀ wọ́n ní kó máa wẹ̀ Mary má bínú jàre Mary má bínú Mary jọ má bínú bí mo ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ oró lòun ya má bínú. Ṣẹ́rí Mary ó ṣe torí ẹ̀ ló ṣe mi ò yọrọ Mary ṣé torí ẹ̀ ló ṣe sọ pé padà wá sí ìgboro láti wá bá yín. Mary má bínú jẹ́ kó sọ̀rọ̀ Mary jẹ́ kó gbọ́ sọ̀rọ̀. mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí àdàbí tí bá gáàdì ẹ̀ tó níbi márèjì ìwà àti Lande. Mary má bínú. Because òun ló ń dùn mí tí mo fi kí Lande náà jọ nítorí Ọlọ́run kó come out. Ẹni tó bá ń sọ̀rọ̀ fún Lande kó kọ́ jọ nítorí Ọlọ́run wọn ò ní ẹrù tí ò ṣe tiwọn. Ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ pẹ́ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ Mary dáadáa pé ó kẹ̀ṣẹ́ torí nǹkan tí Mary ṣe kó mọ̀ àwọn nǹkan tó ń ṣe. tí náà lè sọ fún mi ní ti ẹ̀ẹ̀tì ẹ̀ náà tí mo fi wọ pé ó ṣe jẹ́ gbogbo ọ̀rọ̀ lẹ́ ń dìlé mi lórí mi ì sọ̀rọ̀ ẹni mo sọ̀rọ̀ tí bá tún wá sọ̀rọ̀ nǹkan òun láì tí sọ̀rọ̀ sí tí tó ti sọ pé ẹ ṣé torí ẹ̀ mo ṣe kinní kan. Bẹ́ẹ̀ ni ṣe ẹ̀dá mi àìmọye nǹkan mo kàn wọ́n pé woman being ni wá ṣẹ̀yàn òun dárí jẹyàn at the same time tí bá ní pé kí n rò wá kí n fi dá ẹlẹ́jọ́ ni mi ní ọdún náà mo ti yẹra fún ẹ náà tẹ́lẹ̀. èyí tó ti ẹ̀dá yìí ti tó jọ ṣàánú ẹ̀. èyí tó dá yìí tó ṣàánú ẹ̀. àdàbí tí bá fẹ́ wá burúkú fún marriage òun àti dára ẹgbẹ́ Lande sọ online ẹ jọ nítorí Ọlọ́run tí Lande bá bò mí Ọlọ́run ti bò Lande pẹ̀lú bí mo ṣe máa ń kó gáìdì fún Lande tí mo máa ń gbà tó máa gbọ́rọ̀ dára tí màá ní nǹkan bá ìbá ẹgbẹ́ Lande jáde ẹ jọ nítorí Ọlọ́run ó wà lára nǹkan tí mo ṣe sọ̀rọ̀ the same dára yìí náà ó rò pé bóyá mo rojọ́ fún ọkọ òun ni tí mi ò dé ẹ́bà rojọ́ fọkọ ẹ̀ rí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe lójú mi. Lande jáde mo fi Ọlọ́run bá bẹ Lande gbogbo ibi tó ti ń gbọ́rọ̀ kó wá sọ the same thing náà ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀tì ẹ̀ tó lé mi mo lọ rojọ́ at the same time tó jẹ́ pé ọ̀rẹ́ wa kan ló lọ sọ fún yẹn mo ní evidence mo ní record ọ̀rọ̀ yìí ìgbà tó rẹ̀ olórí burúkú ẹ̀ jáde ní bọ̀bọ́ yẹn sọ fún mi pé ọ̀rẹ́ wa kan ló lọ sọ tẹ́lọ̀ ń purọ́ mọ́ mi wá sí mọ́ sí ẹ̀ ẹlẹ́dàá mi máa fìyà jẹ yín àdàbí dára àdàbí tí bá wà burúkú fún ẹ àdàbí tí bá wà kàfẹ́ ní máa ń jẹ. má bínú Mary ìyá tó ń jẹ́ ìtọ́ má bínú. wá successful. Hello, mama. Revelation tó ṣe fi jáde yìí lágbára. Mo máa ń ṣe sọ kíní kan ní ìṣojú Lande mo máa ní Lande ẹ̀ wúlò torí ọ̀rẹ́ mi mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe fún yín pé kí ìyá máa jẹ kó má lè sọ pé bóyá nǹkan báyìí bọ́bọ́ yóò dẹ̀ fi àjẹ́ rí tó bá yá mi tó bá ní kí yá òun lówó mo máa ya mo yá Lande mo fi 1 million 2 million 3 million Lande ṣe mi ò dẹ̀ ẹ́ bá èmi àti Lande àfẹ́ ra rí tí bá fẹ́ Lande kí n má jèrè àwọn ọmọ tí bá bí. Má bínú Mary. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ò ẹ̀yin tèmi abẹ́ rí nǹkan abẹ́ rí nǹkan ọ̀rọ̀ yìí báwo ló ṣe jọ lójú yín ọ̀rọ̀ yìí jọ plan work o lójú tèmi o Mary nísìnyí ó ń búra ó ń ṣèpè ó ń ṣe kinní kan wọ́n ní ẹni tí a kọ́ nìkà tó ṣe ìkà ti wà nínú ẹ̀ ni o ẹni tí a tàn lọ sí ilé ọkùnrin tó dẹ̀ débẹ̀ tó gọ̀ fún wọn òun náà ti ní tiẹ̀ ṣe àwọn méjèèjì bọ́n ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì sí ẹnìkan tó jàre ara wọn o àwọn méjèèjì rúkọrúkọ ọbẹ̀ wọn òun làwọn méjèèjì àmọ́ ọ̀rọ̀ yìí ò tí ì tán síbẹ̀ o ní mi fẹ́ gba àyín lákòókò ẹ jẹ́ ká fi eléyìí ṣe apá kìíní ní apá kejì tó bá tún di lọ́la àá tún mú apá kejì wá lọ́la ẹ wá gbọ́ paríparí gangan lẹ́nu bàbá tí bí ó ṣe ṣe àlàyé gbogbo rẹ̀ ẹ wá gbọ́ ibẹ̀ láti wá mọ̀ wípé ta ni ó jẹ̀bi ọ̀rọ̀ yìí o ṣé plan work ni ọ̀rọ̀ yìí àbí kìí ṣe plan work adẹ̀ tún máa rí ní orí comment section ẹ̀yin tèmi kẹ́ comment síbẹ̀ o comment yín lára eléyìí òun ló fi máa ràn wá lọ́wọ́ ní apá kejì tí a máa gbé wá fún yín lọ́la o ẹ ṣé mo dúpẹ́ o ẹ jẹ́ ká pàdé ní comment section o ẹ má gbàgbé o kẹ́ like wa lórí Facebook o kẹ́ follow wa o àti TikTok kẹ́ subscribe fún wa lórí YouTube ìyókùn ìyanra ọmọdé ti dì sí o àdé ajẹkanra o ìyẹn lọ́la ó pàdé ìpọ̀jà ẹ̀rẹ̀múrin àríra ayé gbé síbi rẹ̀ ó mọ́ lọ́sẹ̀kìtì o.